lọ́jọ́ àbámẹ́ta àti ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá èyí tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù kejìlá ọdún tí a wà yìí èyí the 6th of December 2025 òní igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣe igbákejì olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láàrin ọdún 1999 sọdún 2027 tó sì díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àtọdún 2023 nínú Alhaji Atiku Abubakar inú máa ṣàbẹ̀wò sí ilé ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ní ìlú Àbújá tó sì jẹ́ pé níṣe ni oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ lórí ìpàdé tí Jonathan àti Alhaji Atiku Abubakar tí wọ́n ṣe ní ìlú Àbújá náà. ṣá o nítorí pé Atiku fúnra ẹ̀ ló gbé àwòrán náà sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lọ ṣàbẹ̀wò sí ọ̀mọ̀wé Goodluck Jonathan ṣùgbọ́n tó jẹ́ pé ìdí tí Atiku tó ṣàlàyé ipò òun fi ṣàbẹ̀wò sí Jonathan òun ni wípé látìgbà tó ti lọ sórílẹ̀-èdè Guinea-Bissau tí ó lọ ṣàmójútó ètò ìdìbò tó wà ńbẹ̀ kó tó di pé wọ́n fẹ́ fipá gbàjọba ńbẹ̀ èyí tó jẹ́ kí ààbò ẹ̀mí Jonathan kó máa mìtìtì yún pé ìròyìn lọ pé wọ́n fẹ́ pa á síbẹ̀ tó sì jẹ́ pé Atiku nítorí eléyìí nínú ń ṣe lọ wo àlàáfíà Jonathan tó ń lọ kí wípé ó kú yí Ọlọ́run tó padà dé látòrílẹ̀-èdè Guinea-Bissau láyọ̀ àti àlàáfíà lẹ́yìn tí Atiku tó ti kọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára ẹni tó jẹ́ agbẹnusọ ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Paul Hibe òun náà jẹ́rìí gbé ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tóun náà sọ ló jẹ́ kó di mọ̀ pé àbẹ̀wò tí Atiku ọ̀gá àwọn tó ṣe sí ilé Jonathan ó ní kì í ṣe àbẹ̀wò òṣèlú rárá àti pé ó kàn lọ kí káàbọ̀ láti ìrìn àjò tí ó lọ lórílẹ̀‐èdè Guinea-Bissau ni ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Atiku dáadáa wípé ọ̀rọ̀ ò rí bí Atiku ṣe kọ́ àti bí Paul Hibe agbẹnusọ ẹ̀ bóun náà ṣe sọ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o wọ́n ní lóòótọ́ ní tó gbé Atiku lọ tó fi àbẹ̀wò ẹ̀ ṣọrí ó ní pé òun wá kí Jonathan fún ti àrìn àjò tó dé láyọ̀ àtàláfíà látòrílẹ̀-èdè Guinea-Bissau ṣùgbọ́n a gbọ́ pé wọ́n ṣàìsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́n pé lẹ́yìn tí Atiku tó ti kí Goodluck Jonathan tó bèrè rírí rẹ̀ lórí ní tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Guinea-Bissau tí wọ́n sì jọ jíròrò lórí àwọn ọ̀rọ̀ náà ìlà gbọ́ pé wọ́n tún bọ́ sórí ọ̀rọ̀ Nàìjíríà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí pàápàá nípa ètò ààbò tá a sì gbọ́ pé níbẹ̀ ni Atiku ló ti wọlé lórí ọ̀rọ̀ òṣèlú a gbọ́ pé Atiku ó bá Jonathan sọ̀rọ̀ láti ṣe àtìlẹ́yìn àti láti gbárùkù ti àgbájọ àwọn olóṣèlú alátakò tí wọ́n ń kóra wọn jọ láti gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìtàn olóyìnbó ń pè ní coalition of opposition leaders tá a sì gbọ́ pé Atiku ó ń bẹ Jonathan wípé kóun náà kó gbárùkù tì wọ́n pàápàá nínú ẹgbẹ́ òṣèlú táwọn ti kó ara wọn lọ báyìí ìyẹn náà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tó sì ní Atiku ń bẹ pé bí ò bá lè darapọ̀ mọ́ ADC kó ṣàṣàtìlẹ́yìn fún àwọn.